àwọn aládùn rẹ̀ o kílẹ̀ ti wí. àwọn aládùn. yes. ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì. all right. tó tún rẹwà bàbá màmá bèbí bọ̀bọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ bọ̀. ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rẹ̀ o. àwọn aládùn rẹ̀ o àwọn aládùn rẹ̀ o àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ̀ o. ayele. Alanja olala. Yẹ kí ló ṣe kí ló ṣe yín. kí ló dé kí ló ṣẹlẹ̀. mo lálà ní sá. gbogbo aṣọ ń lálà báyìí. èyí náà lálà. ṣẹ́gbẹ̀ kí làálà tiẹ̀ sọ. àlá mi ṣé mo sùúrù lérè. mo lálà pé láti sùúrù lérè mo fẹsẹ̀ rìn dé àpápá. àpápá. bí mo ṣe wá dé àpápá mo wá rí àwọn èrò tó pọ̀ gan-an. olè kan wá wà níwájú wọn báyìí wọ́n wá lé wọ́n lé. níbo ló ń lé lọ. kò wá sùn mí. wọ́n ṣe wá lé èmi náà kàn sáré ni mo wá ń sáré. níbo ló ń sáré lọ. bí mo ṣe sáré débi kan mo kàn yà síbi kan ni mo kàn tún yà síbi kan ni mo kàn tún. sẹ́gbẹ̀wẹ̀ òun sáré òun lọ. òun rán fẹ́ election ni. bí mo ṣe lálàá yẹn ni. ẹ wo anyway alátẹ̀mí difference ti sẹ́gbẹ̀wẹ̀ o. ṣe rí mi lálàá pé mo lọ sí school mo lọ wo result exam mi. ṣé mo yẹ dẹ́nu bọ́ọ̀dì ẹ báyìí wọ́n ń worúkọ mi mo ń wá mo tún wá dé sàlẹ̀ mo rorúkọ mi dúnú adùn mo tún wo lọ sókè mo tún wo lọ ìgbẹ́ màrúkọ mi mo tún lókè mi ò tún rí wọ́n ń wo lọ sàlẹ̀ igé pé wọ́n débi kan mo wò dáadáa bá mo wá wo lọ sàlẹ̀. rárá dúró mẹ́ orúkọ ẹ lórí yẹn. kátàyé yanjú ẹ àkìlápá junior adùn mo wá wo lọ báyìí mo wò lọ nínú kọ́ọ̀sì 9 mo kárí over 7. ó ti pass. congratulations ó ti pass. ó kárí 7. sẹ́gbowó ẹ̀ bloody baboon bó ṣe ń pass nìyẹn nínú 8 àbí 9 ló pé ó fẹ́ẹ̀lì 7 ó ní ó pass. ó lóun kárí ẹ̀. kò bá rù ni ṣùgbọ́n ìwọ junior tiẹ̀ ṣe o máa ń gapá sí wa ni nípa àwọn abúlé ṣe mo gbọ́ brilliant ni. àlá kì í ṣe reality kí lẹ́yìn gan lagan kí ló wà ní àlá tí. kí lè àlá tí. election yẹn ni ṣá. kí ló ṣẹlẹ̀ sí election. mo kàn lọ lálàá pé mo lose election ni ṣá. ṣé gbòwe ṣé o ti rí báyìí political babu o máa ń pọ̀ fún àwọn wà intelligent. ṣe rí báyìí ẹ̀yin kan tí mo sọ tèmi náà bá gbé product yìí dé màá di Instagram celebrity. ẹ wo ẹ̀yin di agbọràn gbogbo àwọn celebrity tẹ́ ń pariwo yìí náà èdè àṣàdédé náà la gbọ́ pé àìlóòótọ́ ló pọ̀ jù nínú gbogbo wọn wọ́n ní life irọ́ ni wọ́n ń live wọ́n ní kódà ẹlòmíì á lé ọ sí boutique kan á lọ wọṣọ á lọ ya picture mbẹ á gbé sí Instagram irú ọ̀dọ̀ ẹ̀ ń ṣe òrí àwọn kan tó yẹ kó tó bá wá ra wig wọ́n á máa fi sáì máa yà ṣé bá máa gbé síbẹ̀ pé àwọn ti ra wig ni wọ́n ní pé ìtìsẹ̀ ò flick. ṣebí business ṣáà lè mi fẹ́ lọ ṣe ń bẹ̀ at least tẹ́yìn mọ̀lẹ́bí mi bá ti mọ̀ pé business mo ti lọ ṣe ń bẹ̀ ìyẹn náà ti tó mi mo kàn fẹ́ lọ tajà mi ń bẹ̀ yẹn ni kéde máa wá wò ó kò ń ṣe gbogbo àwọn celebrity yẹn náà ló ń ṣe fake o kò ń ṣe gbogbo wọn ló ń lo fake kò ń ṣe gbogbo wọn ló ń live fake life. tá a gbọ́ nù tán náà ni à ń sọ anyway I understand if that will further promote your market well yes, fine you can go ahead with that oh wow okay. mo tiẹ̀ ti gbàgbé kí n sọ fún ẹ Benedicta ó mà jẹ́ food poison. irọ́ irọ́ lọ mélòó mo fẹ́ sọ tí fẹ́ máa parọ́. ìgbà wo nìyẹn ṣẹlẹ̀. láti ìjẹta kódà hospital lọkọ ẹ̀ náà gbé lọ
mo béèrè ọkọ ẹ̀ wọ́n ní pé kò sí duty. ó tán ni láàrin òtẹ̀ lọ sí ibi iṣẹ́ níjẹta yẹn bò sísá mi báwo ló ṣe ṣe báwo ló ṣe rìn tó di food poison matter kí. Fọláṣadé tó bá ń sọ̀rọ̀ inú á dẹ̀ máa bí mi báwo ni kí ni ṣe tó jẹ poison báwo ni Benedicta ò ṣe ní jẹ poison ó ti gbàgbé ìtàn ìgbésí ayé wọn ni ṣé bí ìyá Benedicta Alice ṣé bí nítorí oúnjẹ àjẹkù oúnjẹ olè yìí ṣé bí nítorí náà ló ṣe fẹ́ bàbá Benedicta ó ti wá gbàgbé grandmother wọn ni ṣé ó ti gbàgbé pé èlùbọ́ ló ń tà èlùbọ́ yẹn ṣe bí bàbá tó fẹ́ ló ń tẹ̀lùbọ́ àti gàrí gangan nítorí olè oúnjẹ yìí ni grandmother wọn ṣe fẹ́ bàbá yẹn tó fi wá ń ta gàrí bọ̀kọ́ pákí gangan ní máa yẹn ló máa ń ṣe ìyá Benedicta kẹ̀dẹ̀rẹ̀ olè ọ̀fọ́ lòun náà ló fi fẹ́ nítorí oúnjẹ. àwọn ọ̀ràn kí mo ṣe gbà ni mo ṣe gbà pé mọ̀lẹ́bí wọn yẹn wọ́n ní problem ibi tó ń bá dé yìí ọ̀rọ̀ wọn nídìí àdúrà o. Ọlọ́run á gbàdúrà wọn. wọ́n nídìí láti gba àdúrà. Ọlọ́run á gbàdúrà everybody náà ló nídìí àdúrà. ṣé tèmi ò sí lára mi bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ yìí nísìn mo ti rọrùn sùn sí Ọlọ́run ló mọ̀ gbà ẹ́ yín sùn. ẹ dúró ṣé kò ṣe pé ẹ ronú ṣá. èmi níròrí ni èmi ò níròrí ìgbà tó lọ́n dá ronú èmi ò sí nílé kí ni mo fẹ́ máa ronú fún ọmọ kú lọ́wọ́ mi ni àbí mi ò róúnjẹ jẹ. food poison kẹ ọ̀rọ̀ wọn yìí tán sọ yìí ó nílò àdúrà ọ̀rọ̀ big mummy gan-an tó ń sọ̀tàn ó nílò àdúrà bẹ́ẹ̀ ni àwa partner Jésù lásán ó nílò àdúrà. La 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 ri 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 ru 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 ru. I don't know. Káyọ̀dé Junior àti wọ́n ọmọ ègùn tí wọ́n ń pè ní sẹ́gbòwẹ̀ yìí. ẹ mọ̀ pé àkókò àdúrà làwà kí ni gbogbo ìtẹ́gbẹ́ dání tẹ́ dórí kodò tẹ́ǹtẹ́ yìí. ìyẹn lẹ ń sọ ni dáàdì tá a fi wọlé tí èmi àti dáàdì yín fi wọnú living room yìí kò sí anyone of you tó notice ṣé ó fi fóònù yìí ṣe yín ni. ọ̀rọ̀ wọn àti fóònù tí wàá sún mi báyìí ẹ̀yin àti fóònù kò fẹ́ sí ẹni tí inú ọkàn yín mọ́ àfi fóònù yẹn ṣá you are always together yet apart. síyìn lẹ́tí ẹ̀ ń sọ mo wọlé sínú bíi pẹ̀lú ẹ̀mí ni mo wà nú ẹ̀mí wọlé ni tí mo fi wọlé àwọn kinní yìí ó mọ̀ bí mo ṣe wọlé. dáàdi èmi mọ̀gbà tẹ́ wọlé o mo rí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé báyìí tẹ́ ń kọni nínú ẹ̀mí pẹ̀lú baritone voice yín àti soprano ó make sense gan bẹ́ẹ̀ ṣe wọ́n wọlé báyìí àwọn áńgẹ́lì wọ́n wá ń tẹ̀lé yín lẹ́yìn wọ́n ń tẹ̀lé yín tẹ́ fi jókòó báyìí wọ́n bá yín jókòó ní dáàdi. Junior fi style fi yọ̀ọ́lẹ̀ baritone voice kan collective voice ni èmi orí èmi mo wọlé pẹ̀lú áńgẹ́lì wọ́n follow èmi áńgẹ́lì follow èmi wọ́ mi báyìí áńgẹ́lì follow bàbá ẹ̀ wọ́ mi. ẹ̀gbọ́n mi ẹ jọ̀ọ́ ẹ sì jẹ́ àgbàdúrà tẹ pé wá fún ká fọmọ wọn ilé wọn á jẹ́ kẹ́ dẹ́sẹ̀ sọ́lọ́ lọ́wọ́. dúró tiwa olúwa ní orúkọ Jésù olúwa máa bá wa pé àṣálẹ́ la wà yìí àwa fẹ́ wọlé lọ sùn má jẹ́ jáde lékú lọ́wọ́ má jẹ́ sùn lékú lọ́wọ́ má jẹ́ àti ojú oorun dójú kú o. tí n bá wé àmì tí mò ń gbọ́ bí mo ṣe díjú torí mo ti close eyes mi àmì bíi ó lọ òkè tí bí já wálẹ̀ àní ríjà àwọn oúnjẹ àkókò tá a wà àkókò ọ̀rọ̀ àkókò ìgbà tí àwọn áńgẹ́lì ń bá ní pè ní bí mo ṣe ń gbàdúrà yìí ṣe ló yẹ kí gbogbo wa máa ṣe àmì kínú ilé yìí máa mì tìtì ṣùgbọ́n àwọn tó ń ṣe àmì nìkan ni wọ́n escape nínú ìgbájú àwọn angel. I am talking from experience. Áńgẹ́lì ti gbá mi lójú rí mo mọ bó gbogbo ẹṣu mo mọ mo efílẹ̀. ẹ̀yin tí ẹ wà níbí tí ẹ ṣe àmì dúdúdújú ẹ ò bọ́ lọ́wọ́ ìgbárùn angel o àwọn áńgẹ́lì ìgbárùn wọn ò dá o ẹ ṣe àmì dáadáa kó rinlẹ̀ o olúwa wá bá wa pè. àmín. That's right. ìgbà yẹn lè escape wá okay.
dúró tì wá olúwa. Àmín. ká láyọ̀. Àmín. Bàbá bẹ́ẹ̀. ta nìyẹn ta ló interrupt mò ń pray lọ́wọ́. Káyọ̀dé ni o. kí ló dé ṣé mo fẹ́ kí n hang prayer ní báyìí ok sáré pèrè ohun tó fẹ́ bèrè please. Bàbá bẹ́ẹ̀ ní sùúrù. ṣe bẹ́ẹ̀ lẹ́ni tí nǹkan bá ti rúyàn lójú kéèyàn máa béèrè bẹ́ẹ̀ ṣe ń ṣe prayer yẹn lọ mo wá observe pé ẹ kàn ń ṣe ká dẹ̀ wá specific. Ṣé Káyọ̀dé ọmọ yín lẹ ń gbàdúrà fún ni àbí gbogbo family? Káyọ̀dé nígbà tí ẹ̀gbọ́n mi pe gbogbo wa ká jókòó síbi ká gbàdúrà ṣé kò yẹ kí ọpọlọ ẹ̀dẹ̀ sọ fún ẹ pé gbogbo wa ni wọ́n bá gbàdúrà. ìgbà dẹ̀ ń ṣe ká. Láríwájú wọ́n má bínú fi Obed Edomu sílẹ̀ ṣó ti yẹ tó rà fílẹ̀ èmi ni mo ṣe mistake ibẹ̀ mi mú wá Obed. Bàbá. You have disappointed me. Olúwa Ọlọ́run ọlọ́ba mọ́ dúró tì wá Olúwa. Àmín. Ṣàánú fún wa. Àmín. Gbàdúrà wa. Dẹ́bi ìrora ṣe wà ókè sàn. Junior ṣó ti máa ń ṣe wọ́n tẹ́lẹ̀ ni. Olúwa o. Junior. Àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. Ẹ jọ̀ọ́ Láríwájú ẹ máa ń bẹ Junior kó fi mí lẹ̀ bẹ́ẹ̀ tẹ́mi bá ti gbé mi bẹ́ẹ̀ ẹ ti máa ń ṣe prayer spiritual electricity ó wà ní bọ́dì mi ó lè lọ ṣọ́ọ̀kẹ́ ẹnikẹ́ni tó bá fún mi tà mí torí ìran ni mo rí o ìran tí mo rí ẹ ò rí Olúwa o nǹkan ṣẹlẹ̀ o èṣù náwó agbára ẹ̀ èṣù ti bẹ̀rẹ̀ sí náwó agbára ẹ̀ sínú ilé yìí. Èṣù. Bẹ́ẹ̀ ni. Èṣù Ọlọ́run wọn ní èṣù ló lé wa bí dàdí èṣù. Èṣù náwó agbára ẹ̀ débi wípé ó fẹ́ máa fi àlákàlà báwọn èèyàn janulé yìí láti janulé irú. Àlákàlà. Bẹ́ẹ̀ ni. Mọ́mí òótọ́ nìyẹn. Ìwọ lálàkàlà ni. Mọ́mí mi nìkan gan kọ́ o. Ta ló tún lálàkàlà? Bra Káyọ̀dé àti Ṣẹ́gbowẹ̀ àjọ ńlá ni. Mo gbé Ọlọ́run ọjọ́ ògbọ́n ni. Ẹ̀dùn oṣù wọn lálàkàlà ni. Mi lá ṣùgbọ́n. Èmi náà tẹ̀ kí n lálàá níbi kò kí n máa lálàkàlà ìgbà ọlẹ́ bẹ̀rẹ̀ sí lálàkàlà yìí. Kéde sọ. Ẹ má àgíù pẹ̀lú àwọn ọmọ yìí bó ti rí ni wọ́n sọ yẹn o bọ́ọ̀ tiẹ̀ sọ fún mi tẹ́lẹ̀ ṣùgbọ́n tó Olúwa sọ fún mi nìyẹn kò tọ́ síbẹ̀ o Joy Àjùmọ̀kẹ́ ìwọ ni mo fẹ́ bá sọ̀rọ̀ mo ríran sí ẹ̀gbọ́n ẹ o ibo ló wà. Wọ́n débi ìlọsàn bọ̀ wọ́n làwọn fẹ́ sáré ṣe nǹkan ní táwọn náà fi. Kó má travel báyìí o torí pé nǹkan kan bà nínú jẹ́ bí Olúwa ṣe sọ fún mi tó ń sọ́fà tó kàn ń rò nínú ẹ̀ tí ò bẹ́ẹ̀ anybody sọ Olúwa sọ fún mi wípé tí ẹ bá tẹnu tẹbi léèrè á sọ fún mi pé òun sọ́fà from àìrórun sùn bí Olúwa ṣe sọ nìyẹn bẹ́ẹ̀ yóò bá dẹ̀ ti rórun sùn hypertension bọ̀ nìyẹn. ẹ jánà sí yẹn o òótọ́ lẹ sọ nǹkan tẹ́ sọ yẹn all right Ọláníwájú ọ̀sán yìí ni Sister Debbie ló lè complain fún mi pé àwọn ò rórun sùn. insomnia nìyẹn ìgbà wo nìyẹn tún bẹ̀rẹ̀. ọ̀sán yìí náà ló complain fún mi. ẹ̀sùn wa ti lọ sí hospital. mo rò pé ẹ fẹ́ pa ọ̀rọ̀ ẹ̀ kò jẹ mọ́ hospital àtọ̀ àdúrà àti ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ fún odindi ọjọ́ mẹ́ta lọ́rọ̀ ẹ̀ jẹ mọ́ kí ló bá lọ sí hospital ó láti gbàdúrà gidi àìrórun sùn bẹ́ẹ̀ ni tó bá ti lè ṣe yẹn á sùn débi pé ẹ máa bẹ̀ kó tó máa jí ni Olúwa Ọlọ́run o dúró tì wá Olúwa ṣàánú fún wa ẹ jíṣẹ́ fẹ́ tẹni ká jíṣẹ́ fún kó rọ̀ wá lọ́rùn Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Ẹ wá ṣàdé máa gba àwẹ̀ láàárọ̀ làbá ẹ̀. Junior oníṣàwẹ̀ lásán o àwẹ̀ bíríbírí. Kí ló ṣe wọ̀? bíríbírí ẹ wò èmi ló lé wa láàárọ̀ ọ̀la o. Kí ló dé? Mo ti mísì àǹtí mi nì. Wá ṣé torí o mísì wọn ni àbí torí pé Big Daddy pé àwẹ̀? Torí mo mísì wọn ni o torí mo mísì àǹtí mi ni. Ṣẹ́gbowẹ̀. Ṣebí o sọ pé o máa wà by the next week ni. Next week èmi ò sí mí di next week o àárọ̀ ọ̀la ni mò ń lọ lé wa o. Àárọ̀ ọ̀la kárí. Ẹ wo comrades ṣe rí ability wa ṣe wọ́n ṣe fẹ́ test ẹ ni ṣe rí àwẹ̀ yìí ó yẹ ká gbà dáadáa ni ṣé ti gbàgbé pé gbogbo wa la wà bíbá lọ́sàn-án tá a lálà papọ̀. Ṣé torí àwa sùn lọ́sàn-án tá a wá lálà ṣé ìyẹn mi wá mi pé kọ́ wa máa fi àwẹ̀ máa punish wa ni. Àbí ṣé èèyàn kì í sùn lọ́sàn-án ni àmọ́ sá. àmọ́ kí ni ẹ̀wẹ̀ wá èmi máa jẹun lálẹ́ yìí sódà máa lè gbàwẹ̀ yẹn dáadáa rọ̀la. Family yìí ó lè gbàwẹ̀ dáadáa. Gbogbo bá gbàwẹ̀. Mo lọ láàárọ̀ ọ̀la mi ò ṣe ọ̀rẹ́ mi. O ṣe family mi mọ́. Rárá o. Ó yá máa bọ́ta. Èmi fẹ́ sùn. Kò tí ì yá.
Ah. Big Daddy. Kí lẹ ń ṣe ní kitchen lálẹ́? Urgent program ni. Látàbúlé. The entire village has turned to a refugee camp. Wow. Bẹ́ẹ̀ni, wọ́n need oúnjẹ badly. So mo wá ní kí n bú gàrí díẹ̀, kí n ṣe kí ni o, kí n gbé lọ, kí n fi rányàn, àbí kí n mọ bí ṣe máa export ẹ̀ bó ṣe máa kàn wọ́n lára lábúlé. Okay, boy, wá ń búlẹ̀ lálẹ́. Bó ti dá nìyẹn, Junior. Sá? O mọ̀ wípé tó bá fẹ́ fúnyàn ní nǹkan irú ọ̀la wá ti prepare lẹ́ni lálẹ́ báyìí. Bọ̀ wá tó wá ṣe nǹkan kan pẹ̀lú ẹ o. Tọ́lọ́hun nǹkan tọ́lọ́hun ò fẹ́ èèyàn gbọ́dọ̀ jìnnà sí. Mo tí ọwọ́ ọ̀tún yẹn bá ń ṣe ò ní jẹ́ kọ́wọ́ òsì yẹn mọ̀. That is why tí mo ṣe gbọ́dọ̀ ṣe ní àkókò tí mo ń ṣe yìí. Okay, ó ṣẹ̀ṣẹ̀ yé mi ní sá. Carry on. Junior, sir, can you please show your face? Sir. Jọ kí ni wọn náà wá fi style ṣe ní kitchen ní midnight báyìí? Èmi kàn wá oúnjẹ tèmi máa ń jẹ sínú tèmi, ẹ mọ̀, kí ni mi ga dáadáa before a tó bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn lọ́la. O fẹ́ jẹ oúnjẹ sílẹ̀ fún àwẹ̀ yẹn? Bẹ́ẹ̀ni sá. Mistake. Junior. How? You are getting it wrong. Me understand, sir. Look, when I was a soldier in the military, kì í ṣe training tí àwa bá ṣe last ló ń jẹ́ ká win lójú ogun. But training tá ti ṣe previously ló help wa dáadáa. I need the last one yẹn. So by that, o need oúnjẹ tó fẹ́ jẹ lálẹ́. But daddy mi ò gbàwẹ̀ bíríbírí rí yẹn mọ̀. Mo gbọ́dọ̀ jẹ talẹ́ ìsílẹ̀ mọ̀. Ta ló ní kó gba bíríbírí? Bíríbírí kọ́, bíríbírí ni. Àló wrong, ó léwu. Àbò ìmọ̀ olóòmọ máa gbà sókò sóòtọ́ náà. Be a prayer warrior. Kí ló ń ṣe ẹ́? All right, ma. All right, mama, expecting. Ó dára. Baby, big mommy, I don't know. Mo ṣe bá wọn sọ̀rọ̀ tó ń sìn ni. Wọ́n dẹ̀ láwọn ń bọ̀ lọ́la. Oh, really? Báwo lára wọn sìn? Sister mi. Ṣé wọ́n ti lọ sí hospital? Ó dẹ̀ sọ̀rọ̀ bí pé ò mọ̀ wọn tẹ́lẹ̀. Anyway, èmi ṣáà ti sọ fún wọn pé a need láti bẹ̀rẹ̀ àwẹ̀ àtàdúrà lọ́la. That's my major concern because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, àdúrà nìkan ni o. Mo dẹ̀ ti insist pé kó tún máa bọ̀ ń bì kó ti bẹ̀rẹ̀ àwẹ̀ already. I don't know, àlákàlà, ìyẹn àìrórun sùn. Nígbà wo ni gbogbo yẹn bẹ̀rẹ̀? Àwọn aládùn kájọ máa ṣeré o. Sẹ́sikẹ́sikẹ́ àwọn aládùn rẹ o. Káwọn mọ̀. Ṣé dáadáa ni? Ẹ̀ǹlẹ́ má dìá. Ọkọ ẹ̀ ń kọ́? Kò jí láti ibi iṣẹ́. Junior nǹkan bẹ̀. Ṣẹ́gun àti Káyọ̀dé wọ́n wà nínú yàrá wọn. Ṣé ń gbúrò Jùmọ̀kẹ́? Àlàáfíà. Ọlọ́run ṣeun. Ọlọ́run ṣeun. Kí ló dé ìwọ náà lọ bí iṣẹ́ ni? Bí iṣẹ́ kẹ̀. Àwẹ̀ tí mò ń gbà yẹn ó jẹ́ kó rẹ̀ mí gan, so mo kò decide pé kí n wà indoor. So nítorí àwẹ̀ iṣẹ́ ti dúró. Ẹ jọ̀ọ́, ṣé bíbélì tí Àbẹ́dínígò tó ń kọ yín kò sọ ń bẹ̀ wípé ìgbàgbọ́ láì ṣiṣẹ́ òfo ni? Òun ò tún kò kábẹ̀ yẹn fún yín o, àbí? Kò kí gbogbo ilé ayé sì kó pa rọ́rọ́ ẹ̀ ń gbàwẹ̀. Ewo, mo believe Big Daddy o. Èmi believe pé kò sí ẹni tí Ọlọ́run ò lè lò. If not, ẹ sọ fún mi, báwo ló ṣe mọ̀ pé ẹ̀ ń rí oorun sùn? Èmi ò mọ báwo fún. Òun ló mọ ibi tó ti rí kàtìkàtì. Òun ló mọ ibi tó tojú bọ̀ tí èṣù ti ń fi nǹkan hàn. Torí èmi mọ̀ pé kì í ṣe Ọlọ́run ló fi nǹkan kan yé. Bó ṣe wà yẹn èmi ò kà á sí gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run. Bẹ́ẹ̀ ni mo sọ. Tó bá wà wájú mi máa sọ kì í ṣe èèyàn Ọlọ́run. Kó má gbé gbogbo man of God wòlíì àgbà yẹn. Kó má gbé déwájú ti tèmi o. Kó jọ nítorí Ọlọ́run. Òun ló mọ ibi tó òun ló mọ Ọlọ́run tó ń fi ìhàn kún hàn. Ó dà. Ṣé ẹ ṣáà gbà wẹ̀ ṣá? Mo gbàwẹ̀ o. Ìwà ní gbàwẹ̀. Eléyìí lèmi jẹ débí.
mo ní ju ìṣẹ̀jọ́ lọ́hùn yín bá ti ń jẹ́. ẹ wò èmi lọ lé wa lọ́la o mo ń lọ láàárọ̀ la. bẹ̀tìrì báyìí sìn ibi ó dàbí pé gbogbo àwọn aránú mi wọ́kọ̀ wá lórí protest ni. Junior what are you insinuating? Segbowo ẹ look comrades èmi feel pé strategy gidi ni nǹkan tó wà nílẹ̀ yìí kẹ́ a ní ká gbàwẹ̀ yìí tán mo dẹ̀ believe pé tá bá gbàwẹ̀ yìí tán comrades tá bá gbàwẹ̀ yìí tán nǹkan máa change ni. change wo gan lẹ́ ń sọ gan gbogbo àlẹ́ yín máa ń sọ̀rọ̀ change àlebi ń pààyàn yín sọ̀rọ̀ change pàrọ̀ lè like as you always dey talk o àti sọ̀rọ̀ ibi iṣẹ́ tí ń change ẹ̀ mọ́ comradeship àti politics yẹ́n ní Segbowo ẹ̀yẹ́ ìwé ìgbẹ́ ni. Junior Segbowo èmi lè ń sọ̀rọ̀ síbẹ̀ yẹn. àní sọ̀rọ̀ ńgbà tí bí fẹ́ yọ̀ fún èèyàn yìí ò ní sọ̀rọ̀ tí gbogbo ìfún mi ti lẹ̀ pọ̀ ẹ wò èmi lọ́lé wa mo mí sí àǹtí mi mo ń lọ́lé wa lọ́la. But excuse me ló wá dé tí gbogbo ìrọ̀ kalẹ̀ bí ẹni tí ológbò gba ẹja dídí ọwọ́ ẹ̀ báyìí. bàbá bẹ strategy yẹn ò lè yé yín o. strategy wo ni ò yẹ kí ló ṣẹlẹ̀ tí o ti sínú record rí all things are in the records. mo ní kí ló mú yín rọ̀ kalẹ̀ bígbà tẹ́ ṣe fẹ́ẹ̀lì WAEC báyìí no answer to it. Anyway kò sí wàhálà ẹjọ ṣe ẹ lálàkàlà mọ́. dádì ẹ wo aláìbí lèmi ńlá ń sìn báyìí ó bí o tẹ jẹ́ kí n sùn àtọ́. ẹkùn eléwèlè ẹnu ẹ ò ní rọ̀ ẹ mo jẹ́rìí ìwọ Junior ohun tó dá mi lójú ni pé wàhálà ìwà tí ẹ lálà ìwà lálà ibi àwẹ̀ yẹn ò tí ì bẹ̀rẹ̀ sí ẹ gbò. kí ló ń ṣe mí nú ẹjọ́ mo fẹ́ toilet Ọlọ́run ló mọ tí mo jẹ last. dúró ná ṣé ẹni tó ń gbàwẹ̀ sọ máa ń lọ toilet ni sọ máa ń yàgbẹ́ ni. rárá mi ò gbé bàbá yín ò gbọ́dọ̀ ṣùmọ́ mo listen to everything o. irú béèrè wo gan ni wọ́n ń béèrè. Olúwa o ní àṣálẹ́ yìí ètò àdúrà àtàṣálẹ́ yìí yàtọ̀ bí Olúwa ti fi wọ́n mi. a ní àwọn ìgbésẹ̀ kan tí a máa gbé lórí àdúrà àtàṣálẹ́ yìí ká tó wọlé lọ́sùn. tí a bá fẹ́ bẹ̀rẹ̀ àdúrà eléyìí a máa fi style gba ìnira láàyè sínú ayé wa lẹ́yọ kọ̀ọ̀kan. bí a bá ṣe gbànira láàyè tó bẹ́ẹ̀ náà làdúrà yìí ṣe máa gbà tó. àkọ́kọ́ a ká ọwọ́ wa lérí báyìí. ìgbà mi àá tó tẹ̀ kó ló mọ bí ẹja àá tẹ̀ amórí wa lọ gan. along the line a tún lè ṣe stood down ọ̀ ká ṣe kí ni o ká ṣe touch your toe àjọ ìdí wa bàbá ṣe yọ̀dí yẹn sẹ́yìn tó. bẹ́ẹ̀ làdúrà yìí ṣe máa gbà tó nípa bẹ́ẹ̀ mo fẹ́ kí gbogbo wa ká fi ara wálẹ̀ lálẹ́ yìí. irú àdúrà wo tún nìyẹn bí ká tún máa kó kíkí orí sí abẹ́ àmìnà obìnrin báwo ló. dọ́dí ewu yín ò lè possible ewu kábà ni mo wọ̀ náà lè expect kẹ́tì ẹ̀wò kẹ́tì fi ewu sísá mi àtàyè ṣe expect kí káwọn máa kákò bíi chicken. there is no God in your cloth. kò sí ọlọ́run nínú aṣọ tí à ń wọ̀ inú ọkàn ni ọlọ́run wa wà so nípa abẹ́ ohun tí olúwa bá wí ni kẹjẹ́ ká tẹ̀lé. sọ ni pé bẹ́ẹ̀ bá ṣe nira yín lára tó bẹ́ẹ̀ náà ni ìnira ṣe máa bá àwọn ọ̀tá yín tẹ́ fẹ́ dojú àdúrà kọ kí lẹ ní láti sọ. Mr. Abednego tí n bá gbọ́ yín yé dáadáa. olúwa ń gbọ́. ọlọ́run tẹ̀yìn ń bá rìn. bẹ́ẹ̀ni. òun ló sọ fún yín wípé kí àwa gba àdúrà yìí ní lára. exactly. ká wá mú ọwọ́ wa ká ka sẹ́yìn in a way. gan. ká wá mú orí wa ká nìka ti bọ̀ tán ká bí ẹja tàbí ká wá ṣe touch your toe. seriously. èṣù ló ń bá yín lò. clear observe. mo rí pálọ̀rù òpè yín ni. lọ́nà wo. gbogbo orí yín bó ṣe wà yìí bó ṣe ń dán yẹn àmì òróró ẹyọ kan ò sí mbẹ̀. kódà ọlọ́run ò rí yín rí débi tó máa bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sọ àwọn tẹ̀lé máa parọ́ fún lélẹ́yìí o èmi ò sí lára wọn rárá.
irú ọlọ́wọ́ ló máa ń sọ̀rọ̀ tó yẹ pé ayé ní lára ló wá. èmi Abẹ́dí. bẹ́ẹ̀ ìbọ̀lẹ̀ ti bẹ́ Abẹ́dí nígò tó wà nínú bíbélì ni ò jóná ayé eléyìí tẹ́yìn wá Abẹ́dí nígò tí yín máa jóná ni. èmi mọ̀ pé Ọlọ́run tẹ́ ń bá ṣiṣẹ́ tàbí èṣù tó ń lò yín tó ń yá yín lò ó di dandan kẹ́ ẹ jóná láyé. Abẹ́dí nígò nínú bíbélì ṣe mọ̀ pé òun gbàdúrà Ọlọ́run gbà tẹ́yìn bá gbà Ọlọ́run ò lè gbà yín torí ń tẹ́ ẹ sọ pé kí n ṣe tọ́lẹ̀ àbí tọ́ṣọ̀ tó kọ́ rè. exactly gangan bẹ́ẹ̀ ẹ̀yin get it right tẹ́ bá lè ṣe bẹ́ẹ̀. èmi wọlé lọ sùn tèmi kéṣù máa lò yín lọ. ẹ̀yin lè máa lọ ẹ lọ sùn kò ní ìpẹ́ ìpò ṣe ẹ lọ sùn pẹ̀lú àìlera ara tọ̀dọ̀ tí you will be well soon. àwọn aládùn rẹ o kílẹ̀ ti wí. àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà bàbá màmá bébí bọ̀bọ̀ sẹ́sẹ́sẹ́sẹ́ bò ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rẹ o. àwọn aládùn rẹ o àwọn aládùn rẹ o.